Sholli ala khairil anami man ala samawati Allah bi'izni rabbil ali taniratu rabbi bimidati syafi بالمنطق البديع أبدي يا محمد صلى الله عليه وسلم أما يوم النبي ما شاء الله أنا أتخيل بشار المولد شار العلا وسدادي شار النبي أحمد شهر ربيع الأول قد خص بربي إذ كان كربي صلى الله عليه وسلم الأرض والشفي بكل كاتب مدل يا ربنا صل على خير أهلا بشهر الفرح شهر الزهر بالبراء وفجرنا والبراء شهر النبي أفضل شهر الفلاح والسرور شهر Zari
láti fi wí nísìn ìyá rọ̀ bàdẹ̀. ìyá ọlọ́mọ ọba o. sọ̀lẹ̀ mi ò máa ní púpọ̀ mọ́ lórí. wọ́n sábà wá ṣe kí àti ilẹ̀ wọ́n ní wọ́n yà lẹ́sùwọ̀ Muhammad. Tani àwọn ti tán. káyèrèlè àná Ó ti tán. ìmọ̀lẹ́ Láìjẹ́ èyí tí mo ní ti tán. tó bá lè sáré kọ́lẹ̀ kọ́lẹ̀. Èyí tí mo ní ti tán mo kàn dá padà. káyèrèlè àná ìmọ̀lẹ́ àná. Mo padà sẹ́yìn. Oya, alasama wà sílẹ̀ òòlà. Jẹ́ ń tu fún ọ ní kò bí a ń kọrin, wọ́n kàn ń fi àlọ́ wọ́n kàn ń dára yá wọ́n ń jó. Ìyẹn kọ́ yàrá ìbáná ọlọ́run sọ̀lẹ̀ àlà ṣe ìké àti ìkẹ́ fún ka èrè ilẹ̀ àná. Ẹni tó fi ń dáa jù láyé, ó dáa jù lọ́kùnrin, ó dáa jù léèyàn, ó dáa jù láṣíwájú, ó dáa jù lọ́gàá, ó dáa jù lọ́kọ, ó dáa jù lọ́rẹ̀ẹ́, ó dáa jù lólùṣòwò. ó wá lánàbì yẹn àwọn tó rí Facebook nẹ́tíwọ̀kì Facebook ń sá lọ. alàsàmà wà sí ìrọ̀lá. ó lánàbì yẹn wá ga lórí sánmà méjèèjì. alàsàmà wà sí ìrọ̀lá. ó wà níbi ìsìnlẹ̀ rọ́ọ̀bì ilé àlẹ́. pẹ̀lú àṣẹ ọlọ́run náà sì ló fi ga. àwọn àwọnú dání ànísì ya Rabbana salli ala khayri ana ibadi ala ya Rabbana salli
happy birthday máa kí ànábì wa Muhammad tọ́ba ní fídíò ni ẹ̀dá tí wọ́n lọ́hùn ìwọ máa kí ànábì happy birthday tiẹ̀ náà. sọlẹ̀ àlà ayẹyẹ àlà ìmọ̀ni àlà àlà sábà láti lọ́la èdè nìkan èlé àlè. yàrá lè ìmáàmì mùtàlá àtàjà bàbí bàlá lọ́la ọ̀dà máa mùsùkìlà lẹ́hùn sí mi máa kọ́dí àjà.
ànábì sallallahu alaihi wasallam. ẹ̀yà yorùbá ànábì lẹ̀ méje. sallallahu alaihi wasallam. 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 àwọn tá à ń bẹ lórí ètò lónìí kí wọ́n kó yìí. alhamdulillah. Akóríire. ọkọ oríire. sọ pé congratulations to me. congratulations to me. alhamdulillah. alhamdulillah. ní òkè ẹkọ oríire. Sauti yàtọ̀ Sauti Arẹwà olóhùn orí wípé làákà ìtọ́lọ̀ fún un Masha Allah ali. gbogbo nǹkan lòun ti fi kì òun ò tí ì fi kí ọlọ́run. Allah. òun ló wá mú un kọrin àmì ó wá ní kí ni fáàrí làákà ìtọ́ba mi fún mi tí mi ò fi kí ọba tó fún mi. Allah. Ọlọ́run bá mi àkíkì tán. kí ni fáàrí mùsùlùmí tí ń sọ̀práìsì ọ̀gá tí ń sọ̀práìsì ọkọ tí ń sọ̀práìsì àfáà rẹ̀ tí ń sọ̀práìsì olólùfẹ́ rẹ̀ níjọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn tí ò wá rà nẹ́bí sọ̀práìsì. Sallallahu alaihi wasallam. kí ni fáàrí rẹ̀? Tó lè surprise Ànábì wa Muhammad. èyí tá a ṣe yìí a sọ̀práìsì ànábì Sallallahu alaihi wasallam. sí tòsí àgbáyé bàbá. Ire kú oríire. a tún sọ̀práìsì ẹlòmíì kò ní túmọ̀ fún wa. ẹnì kí ni wọ́n á gbé lù lásán wá wọ́n ní kọ́ fún mi lówó wọn kó lù wá ẹ̀dẹ̀lẹ́ ẹ fẹ́ surprise ẹ̀ ní ẹ fẹ́ dùnú ni o kò ní tún appreciate ẹ̀ àmẹ́ni tó mọ pẹ́ dájú lọ́la Nabi Muhammad sallallahu alaihi wasallam. Ó sì yẹ bá Nábì. sallallahu alaihi wasallam. wọ́n ní kò kí ẹ kú orí ẹ pé tó bá ní kí ló wá lé ayé wá ṣe sọ pé mo wá lé ayé láti wá surprise ànábì. sallallahu alaihi wasallam. ẹ ní lọ́nà wọ́n surprise rẹ̀ Lọ́nà wo? ohun tí ò bá bẹ̀ wá tá a bá ṣe é tí ò bá ti jẹ́ tọ́lọ́wọ́n ó bínú sí a surprise ẹ̀ ni. Wallahi. Inshallah. mo sọ lórí ètò ń jò ní wípé ìyá kan fọmọ sọ́dọ̀ ànábì Sallallahu alaihi wasallam. ó wá lọlé ànábì ó wá rí pé ànábì ń sùn yìí sì ń fọ ogún ara ànábì Sallallahu alaihi wasallam. ànábì wa ká a mọ́ ànábì wa ní ṣé ò sí ogún ara mi ló ń fà yìí ó ní bẹ́ẹ̀ ni ó ní ogún ara yín nípa ara ọmọdé mi Sallallahu alaihi wasallam. tó bá ti wá fọ ogún yẹn sínú kékan yóò máa lọ fi pa Ánásù lára Ánásù jẹ́ ọmọ rẹ̀ ànábì ní tó bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ogún mi ló sọ di ìpara báyé bá ń jáyé báyé ò bá tún ní jáyé mọ́ ara ò ní ní ọmọ rẹ̀. Rabbana salli ala Ó sì yẹ bá Nábì. Sallallahu alaihi wasallam. ànábì ò rẹ̀ khairil anami man ala Ó surprise Ànábì ni. òun náà gbé ogún ara ànábì ò lè wéèsì ala samawati ula ọjọ́ bí ànábì ò gbọdọ̀ lọ lásán bi idni láti wọ́n wá rabbil ẹ̀rí fún eléyìí ẹ kí ni túmọ̀ yìí tí wọ́n ṣe yẹ ṣé wàá nú àdìsí ní la ilaha illallah. ya Rabbana salli ala àwọn sábẹ́ gbọ́dọ̀ rántí ìjọ tí wọ́n bí ànábì kí wọ́n má bàjẹ́. khairil anami man ala àwọn tí wọ́n rí ni wọ́n mí sí ẹ̀yẹ èmi tí mi ò rí ẹ bá ní wọ́n mí sí ẹ̀. ala samawati ula àwọn tí wọ́n fọ ogún rẹ̀ wọ́n tún sunkún bá ànábì ò sí máa ń kọ́. bi idni rabbil èmi tí mi ò rí òkú fà á ẹ̀ sì jẹ́ ìyá ànábì. ya Rabbana salli ala àwọn tí wọ́n jí bàtà ànábì kó wọ́n jí kó èmi ò rí bàtà kó. ya Rabbana salli àwọn tí wọ́n mú ìdá ala ànábì ń bẹ èmi ò rí ìdá ànábì mú. ya Rabbana salli ala àwọn tí wọ́n gbé láwọn ní ànábì èmi ò rí kẹ̀kẹ́ gbé. ya Rabbana salli ala ẹbí láàlú wá sí ìlú Mádínà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ànábì ti kú àwọn ni ó pè wọn ó sì wà lórí òkè títí ń pè wọn ó sì ní ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ó sì sunkún fá tásìkò òun fi lọ àwọn ní tí ò sí bí láàlú ó lóun ní sí ànábì ni khairil anami man ala ẹni tí wọ́n ní kó pè wọn ó dẹ̀ sunkún fá ó dẹ̀ gbàgbé wípé orí ìhun bíbẹ̀ lòún wà ibẹ̀ làwọn àfáà ti mú ìdájọ́ fíkìú jáde wípé téèyàn bá ń pè wọn lọ́wọ́ èèyàn lè sunkún. ala samawati ula ìlànà tó dábàá dà nábì ó fẹ́ kẹ́kẹ́ ànábì o ànábì bá lọ́wọ́ o ànábì kì í sí rẹ o ó rà ànábì o ànábì yìí sùn sí ẹ̀gbẹ́ rẹ o torí bìláàlù gbélé ànábì dáadáa o bìláàlù yẹn tí wọ́n á sunkún wípé kò sá ànábì mọ́ ebi tí mo wá rà ànábì wọ́n ni mọ́ sunkún bi mọ́. idni rabbil wọ́n ní alamin wọ́n lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá ṣe ká ọ lára sí
kíyèsí. ربنا صل على nígbà táwọn ìfẹ́ rí mọ́lẹ́ àbá ẹ ṣe wá tún ọ́fíìsì yín gbélé báyìí torí ànábì mo ní ànábì jù bẹ́ẹ̀ lọ. ربنا صل على wàláì tàláì tó bá jí láàárọ̀ yìí àbáwọ̀tá ti ń bẹ láàárọ̀ tó bá rí kankan ṣe mọ́ lónìí lẹ́yìn eléyìí ó tó lórí rẹ̀ fún يا ربنا صل على ó ṣe àìsàn torí ànábì ربنا صل على ó tún wá máa gbọ́ ọ̀kọ́ wọn pa ànábì. يا ربنا صل على àgbọ̀tá ní àwọn tí ànábì káàbọ̀. خير الأنام من على láti pé tẹ́lẹ̀ ń bá wọ́ tẹ́lẹ̀ tó bá yí pé kámẹ́rà dúró síwájú òun yóò wá dúró dáadáa. ẹ fẹ́ ìyá inú rẹ̀ sì ń dùn ẹ wá ìmájì kẹmọ yìí. يا ربنا صل على ànábì ti kú omi tó wà bá ó ti dé yà. خير الأنام من على wàláì tàláì tọ́lọ̀ ń bá sú ọkàn rẹ tí o bá sì fi ànábì bẹ ó kòfo. على السماوات الأولى إذن ربي العليم ó dà pé kí ni yóò yé àwọn èèyàn ẹni bàbá wá di kẹ ẹ ṣé ó tó báyẹn ni ṣé ànábì gan ànábì kọjá bẹ́ẹ̀. ربنا صل على gbogbo tí sẹ́yìn dáńkẹ́lá dàárọ̀ abẹ́rẹ́ mọ́ sunkún yà yí pé خير الأنام من على wọ́n máa ń kàńkà ò láàkì ẹ sì máa dábìí ó sì máa sunkún tẹ̀léra wọn ẹ máa pẹ̀ta ló nà wọ́n ìfẹ́ ànábì ní nà wọ́n. على السماوات الأولى wọ́n ṣe ń lu piano fún èèyàn tó yẹ sì ń wújọ bẹ́ẹ̀ dé rẹ̀ ó sì ń sunkún. بإذن ربي العليم ṣé o máa gbé ọmọ lọ́jọ́ bí ànábì Muhammadu bẹ́ẹ̀ láàrin wa báyìí. ربنا صل على èmi ò ní parọ́ fún wa ní jẹ̀mọ́ àṣírọ̀. خير الأنام من على ewu kún tálájà ń kálá tẹ̀ kan. على السماوات العلى بإذن ربي العليم ọ̀hún ilé àti ẹ̀ sánmà ayé ni wọ́n ti ń yanjú rẹ̀. ẹni tó wá ga ju sánmà ẹlẹ́kẹ̀ẹ́jẹ lọ òun la wá ń ké pè ẹ dákun ṣé yóò wá gbà nǹkan tì ní sánmà ayé ni. على السماوات العلى mo mọ̀ kó ń bẹ láàrin wa tó bá jẹ́ pé lóòótọ́ ló lè gba nǹkan tì lọ́dọ̀ Ọlọ́run bùkátà mi dákun bá ń sọ fọlọ́n kó bíyà rẹ̀. بإذن ربي العليم Ọlọ́run kìkì tí mo ní ò tí ì tó rárá يا mo tún fẹ́ ló kìkì jù ربنا báyìí lọ. صل على mo ń sọ tèmi ni àwọn náà mo sọ tiẹ̀ o. يا ربنا صل على Ọlọ́run mo ń ṣàbíamọ lọ́wọ́ Ọlọ́run jẹ́ ń jèrè ọmọ. يا ربنا صل على Ọlọ́run kò rí pápá ni mò ń bẹ tí mò ń sáré jẹ́ èèyàn Ọlọ́run jẹ́ ń jẹ́ èèyàn láyé. خير الأنام من على Ọlọ́run má jẹ́ bá wọn tayò láì jẹ ogun alélélé kò àbá Ọlọ́run jẹ́ ó dòpin lọ ayé على mi. السماوات العلى Ọlọ́run wọlé ànábì tó gbéga tó gbéga tó gbéga tẹ́nìkan ò wá lè sọ ibi tó gbéga dé. بإذن ربي العليم Ọlọ́run dákun gbé mi ga ṣíjú àánú wò ni يا ربنا má fa lẹ́tà àdúrú mi yá. يا ربنا fáìlì mi dákun sí ìwé kan صل على Ọlọ́run bá ti lè ṣí tó bá ti lè ṣí ìwé kan ó kú oríire nu. يا ربنا صل على Sọ́bọ́lọ̀ kó ṣí ìwé kan wọ náà. يا ربنا صل على Ọlọ́run ṣí ìwé kan mi o ṣí ìwé oríire kan mi يا ربنا ṣí ìwé owó صل kan mi على ṣí ìwé ọlá kan mi ṣí ìwé àgbéga kan mi. يا ربنا صل على Muhammadu là ń sọ ẹ gbọ́dọ̀ tó Ànábì sọ ni صلى الله عليه وسلم Ànábì ni alikairu fi yà ó ní gbogbo oore ara mi ló parí sí. خير الأنام من على ó wá ní wọ́n fi ùmọ́tì ó ní apá kejì oore wa ń bẹ lọ́dọ̀ àwọn ọjọ́ mi. nítorí pé Ànábì gẹ́gẹ́ fún aláàrẹ lóore. على السماوات العلى Ànábì làṣeyọrí ó wí ká mọ̀ wá pọ̀ ó dá ẹ̀sọ́ ẹni tó lọ́sẹ̀ máa Ànábì tí ò tóbi. على السماوات العلى ó dà ẹjẹ̀ bọ́ọ̀sì brain wa ìyá ńlá wa Sayyida Khadija ó ti lọ́kọ méjì síwájú kó tó pàdé Ànábì ó fi ọkọ àkọ́kọ́ ó bímọ méjì fún ó kú ó fi ọkọ ẹlẹ́ẹ̀kejì ó bímọ méjì fún ó kú àwọn ọmọ rẹ̀ mẹ́rin tó bí síwájú kó tó bí àwọn tó bí fànábì tá ló mọ orúkọ wọn yà yìí kò sí àwọn ọkọ rẹ̀ méjèèjì tí wọ́n kú
kó tó pàdé ànábì ta ló mọ orúkọ wọn nù wa kẹ́ ẹ béèrè lọ́wọ́ pòfẹ́sọ̀ mi gan kò mọ̀. Ya Rabbana salli ala. ṣé àwa lè béèrè pé ẹ dákun kí làwọn orúkọ ọmọ tó bí fún ànábì ká mọ̀ rántí. Ya Rabbana salli ala. àmọ̀ ká ní Kọ́símà Fátímà àmọ̀ ká lọ ni. Khairul anami man ala. Kàdíjà tóbi lára ànábì gbogbo ohun tóbi náà sì ń tóbi lára ànábì gbogbo ìwọ ojú tó wò mí pátá látara tá a ní alẹ́ yìí ìwọ náà ó dẹni tó tóbi láyé. Ala samawati ula. ní tí ó tóbi ó jáde lára rẹ lágbára náà. Bismi rabbil alamin. sórí àdúrà rẹ má jẹ́ kó pọ̀ jù ṣáà lọ gẹ́ẹ̀tì kóòdì ọlọ́run. Ya Rabbana salli ala. kóòdì ọlọ́run lànàbì. Ya Rabbana salli ala. mo dẹ́díkéètì alẹ́ yìí òwú yìí fún ànábì Muhammad. Ya Rabbana salli ala. ọlọ́wọ́ wọlé ànábì gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ ló ayé ọlọ́dà bá ń fòpin sí i. Khairul anami man ala. bá a ti ṣe àmì ẹ̀ ọlọ́run ó gbàdúrà wa. Ala samawati ula. Bi'izni rabbil alamin. wọ́n dá wọn bá ànábì ṣe tó kàn wo Shehu Ibrahim Niass. ó lọ́sẹ̀ máa ànábì ó sì tóbi. Ya Rabbana salli ala. láyé ànábì akọrin pọ̀ Hassan ibn Sábìtì ó lọ́sẹ̀ máa ànábì ó sì tóbi. Ya Rabbana salli ala. ó yá ẹjẹ́ á dúró Bìláàlù nìkan ni òun nìkan kọ́ ni èèyàn dúdú tí ń bẹ láyé ànábì òun nìkan sì kọ́ ni èèyàn dúdú tí ń bẹ lù Mọ́kà àmọ́ ńgbà tó ti so máa ànábì ó wá di èèyàn dúdú tó gbajúmọ̀ jùlọ láàrin àwọn èèyàn pupa. Khairul anami man ala. Abubakar nìkan kọ́ lọ̀rẹ́ àmọ́ nítorí pé ó bá èèyàn gidi ṣọ̀rẹ́ tí ṣànábì Muhammad. Ala samawati ula. òun ni wáyé fi máa gbé ànábì ń bẹ bí ìzìlè Rabbil alamin. àbọ̀ síbi iná kátàmọ́lẹ̀ àmbíyá àwọn ká tó bọ́ síbẹ̀ ẹ̀dà níyàn tẹ́fẹ́ Queen Niyas masha Allah ajáwa bí n pé Adéníjì láti Chicago masha Allah Wahab mo tún ráyọ̀ masha Allah masha Allah ajáwa Ganiya masha Allah Muibi Mariam lórí Instagram masha Allah masha Allah ẹ̀mọ̀dà àníyàn ká tó bọ́ sí iná kátàmọ́lẹ̀ àmbíyá ada níyàn tafẹ́ lẹ́yìn náà ara bọ́ síbi iná kátàmọ́lẹ̀ àmbíyá ọlọ́run ẹ fún Saheed ní tíra ọlọ́run kó wọlá àsàlátù tó ní Masha Allah gbogbo tó ní káàkiri wá bẹ́ẹ̀ pátánọ́dọ̀ ọlọ́run ọmọ tó bọ́lá Masha Allah ọlọ́run dákun ṣe fún wa Kislab láti Cairo Masha Allah Mujirayo Masha Allah lórí Facebook gbogbo ẹ̀yà àlùbáríkà gbogbo ẹ̀yà Amẹ́ríkà gbogbo àwọn ará London rájà wa Zainab Flawless láti London láti UK Masha Allah Manchester Bàbá náà bí kìí. Kẹ́hìndé Tèmiládé Masha Allah alájí wa Ajíbọ́lọ̀ sọ̀rọ̀ Masha Allah gbogbo ẹ̀yà àgbàlagbà gbogbo ẹ̀yà fà tẹ́m̀bẹ̀ lórí ètò mú kí ẹ máa sọ pé alhamdulillah mo dúpẹ́ ẹ sì máa dàníyàn ẹ máa dàníyàn Jumi Foster Masha Allah àdúrà mi ti gbà Habiba Masha Allah àdúrà wa ti gbà lágbára Ọlọ́run alájà wa Ramat West Smart Ọládìkẹ́ ìyá àlùbáríkà àrò ní ní lágbára Ọlọ́run kódà yìí tá a dá ọkọ̀ gbogbo yín lápapọ̀ àdúrà yìí ti gbà fún pé tí ẹ̀ dáhùn mọ́jú fún ànábì láti wẹ́kọ̀mù ànábì sínú oṣù ẹ̀ láti ṣe happy birthday to you Prophet Muhammad Adéjọkẹ́ Masha Allah ìyá mi Empress Best tọ́lọ́hún òṣù yín rí tànábì òṣù yín oníṣù yín Saheeda tí wọ́n ṣe Italia fún wa láti àpò mi mo fún Saheeda 20,000 naira Allahu akbar. láti àpò mi fún Italia ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. àwọn fún Saheeda ní odidi Kùránì kan wọ́n wá kó àwọn gíní kan wá fún wọn ní mọ̀ wọ́ àwọn fún Saheeda ní gíní kan afa Mubarak afa Rahim
afa Muhammad Akramakumullah. masha Allah àwọn afa mẹ́rin tàdájọ́ ṣe daniel lónìí gbogbo aláwọ̀ 5,000 naira Masha Allah. tábàtì parí prógámù àgbà kẹ́ntì wa daniel wa tòyọ́ lọ́kọ́ fàlùbáyé kà sí Àmín. àwọn aláàjì wa Abdulhamid ààrẹ olówó làwọn bẹ́ẹ̀ bá fún olówó lówó wọ́n ẹ̀ tún ra ọkọ̀ tuntun ni ọlọ́mọdé ó bàjẹ́ wí láíláí Jumi Gold ẹ kú jòkó wọ́n ń bẹ ní online wọ́n tún wá ń bẹ pẹ̀lú wáyà yìí wọ́n lè àfáà mi máa wá àfáà mi àjọ ṣé ni àfànàbì kì í Masha Allah la hawla wala quwwata illa billah ajá wa Yétúndé Isaac Masha Allah ẹ bá dàníyàn o èmi dàníyàn tèmi nu àfáà wa Al-Ahmadi Ahmadin. Masha Allah la hawla wala quwwata àfáà tó fáìn amúfẹ́ fún mu kan bọ̀ láti Madina lágbá ọlọ́yin yàn darí fún yín lónìí Allahu akbar. ọlọ́run bá kí bá ń gbé bọ́ọ̀lù bàgì yẹn bá ń gbé bọ́ọ̀lù bàgì yẹn ẹ̀yin ni ẹ̀ lò wọ́n fún yàn lójú rẹ̀ ni láti àwọn ọmọ ayọ̀ Masha Allah gíní yìí Masha Allah à ń fún alájà wa Lady Ìgbẹ́kẹ̀lé Mariam tí wọ́n ṣe tánìyà fún wa ọlọ́run kó jọ ọjà rí kó bá wa san ilẹ̀ san olóore wàláì ìsọléhùn mi yìí wàláì tàlá ìsọléhùn àwọn àgbàlagbà láti Kaolack ó kàn wù mí kí n fún àfa wa ààrẹ Allahu akbar. Masha Allah Kéyì. wàláì ìsọléhùn àwọn àgbàlagbà ní Masha láàbùsẹ̀ Allah. ìdáfún wa nínú Masha Allah Masha Allah Masha Allah tani àwa tòní inna katamal anbiya lókùn tá a fẹ́ ṣe Masha Allah ẹ ṣe sàárà àdúrà rẹ̀ túláàsì ni lọ́kítẹ́ nìkan sọ pé bàbá abẹ́ ìsàárà ẹ ṣe aláàjì wa Isaac Latif ó tọ́ ni èyàn máa fi nǹkan gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ni èyàn máa fi nǹkan gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ìpọ́ Ọlọ́run mo ní nǹkan gbà ìdá àgájì fẹ́ ṣe lónìí òkèrè afáwa Muhammad Jami latest Naija First Naija. Solatul Fati kan gẹ́gẹ́ bá mi fún wọn Special. Ọlọ́run kó jọ ọjà rẹ̀ kó má fara ní ìgbà kẹ́kẹ́ Àmín. má dàgbà wúmọ yín lọ́wọ́ Àmín. kó ṣe yín ní olówó Isaac Latif Masha Allah wọ́n làwọn sẹ́ndì 5,000 naira Masha Allah Allahu akbar. àmọ́ ẹ̀ ti gba àkáǹtì alájà wa Empress Best wọ́n drop àkáǹtì síbẹ̀ ẹ̀ lè fi sínú àkáǹtì yẹn Masha Allah ọkùnrin náà kátà mọ̀lẹ́ àmbíyá latest Naija wàláì tí n bá fún wọn ní 100,000 wàláì tàlà ìwọ́n wọ̀ tiẹ̀ wọ́n dẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ àjọṣe hajj ni àjọṣe umra ni gbogbo táà ń ṣe ìbátá àwọn ni wọ́n ń fídíò rẹ̀ àgbáyé ni wọ́n ọlọ́mọ jà yín bó Àmín. látàpọ̀ mi mo fún yín 10,000 naira Allahu akbar. ká tó parí ànábì sì lè ní kí n fún yín jù bẹ́ẹ̀ lọ Allah. Ànábì lè dùn bàbá. wẹ́ẹ̀ gíní mi yìí wọ́n fún mi gíní yìí náà ni wọ́n wá gbé fún latest Allahu ẹni tó gbé wọ́n tó gbé akbar. bàbá ẹ wọ́ ni o ẹni náà lè máa wò mí náà láì báyìí àwọn ẹ̀wà tí wọ́n gbé gíní wa wọ́n ti máa wò ó gá èmi mo gbé gíní wa àbọ̀ òde wọ́ ẹ má bínú mo fi ṣe ádíyá fún àfàwà Muhammad Jami Sallallahu alaihi wasallam. ó ní gbogbo tí bá fà nábì pátá ànábì sáwẹ̀ ó lẹ̀ jù bẹ́ẹ̀ lọ wàláhì tàláhì ó jù bẹ́ẹ̀ lọ ìdá iṣẹ́ yìí kékeré sì ní tá a ṣe lọ́la láàárọ̀ ìjà rẹ̀ ọjọ́ bí ànábì Láàárọ̀ yìí. lónìí no a gbọ́dọ̀ ṣe pa ni Masha Allah alájà wa Prudent Food àwọn orí Facebook ń béèrè àkáǹtì ẹ drop ẹ síbẹ̀ Masha Allah inna katamal anbiya ẹ dákun ẹ tẹ́tí gbọ́ o ẹ dákun o ẹ tẹ́tí gbọ́ o àwọn ìyá wa kan wà opó ni wọ́n ń lẹ́nì kankan ànábì ni opó Ọkọ̀ ogbó. tó di opó mú Allah. láàárọ̀ yìí àádọ́dọ̀ wọn pé ànábì ní òun rántí yín o Allah. ànábì ló mú síbẹ̀ ànábì ló mú gbàgbé yín o Masha Allah lórí Facebook ẹnìkan ló mú fi 5,000 naira lẹ̀ Masha Allah ẹ̀ tí ra kàǹtì àbámbaraki tí ra kàǹtì alájà Prudent Food Masha Allah lórí Instagram gan wọ́n ti ń sọ̀rọ̀ pé àkáǹtì Masha Allah òun ló wà lórí Facebook yẹn Masha Allah 04
300 orí Instagram wọ́n ti ń béèrè ẹ̀ alájà wa press best wọ́n bẹ lórí ètò inna khatamal anbiya oníṣẹ́ kìbẹ́ ní asọ́mọ́ fi ń parí ẹ̀ 04300 04300 o tẹ̀ tí débẹ̀ ayọ̀ dẹ̀ ní máa pé masha Allah Allahumma salli àti ready Salatul Fati fún latest Naija ẹ bá mi ké fún ọtí pin ìtorí Facebook اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لمن سبق ناصر عقب الحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. àníyàn báàkì má gbé wa mọ́ wa o ó yá Ọlọ́run wọ́n lá sàlátù tá à ń ṣe yìí sallallahu alaihi wasallam gbogbo tá a fẹ́ pátá lóore Ọlọ́run dákun ṣe fún wa èyí tá a fẹ́ láburú Ọlọ́run dákun gbé ìjìnà sí wa ibi tọ́wọ́ wa dáadé Ọlọ́run mọ́jọ takú síbẹ̀ gbogbo ẹni tọ́wọ́ ẹ ti ń dáyọ̀ Ọlọ́run mọ́jọ dìbànújẹ́ gbogbo ẹni tọ́wọ́ ọ̀rọ̀ ò tí ì rí bó ti fẹ́ Ọlọ́run kó bá gbé kabi tó fẹ́ bismillahirrahmanirrahim Salatul Fati kan lápapọ̀ lẹ́yìn náà àwọnú inna khatamal anbiya alájà wa bí n tún pópó ọlá láti UK masha Allah káàbọ̀ tania tó ní inna khatamal anbiya láfi gúnlẹ̀ rẹ̀ tábà tí wọ́n ka inna khatamal anbiya ìtumọ̀ rẹ̀ máa tú fún wa tọ́ba ti kà tán máa tú fún wa kẹ́lẹ́ bá wọn gbé ìtànká òun ṣe orin lásán lónìí rí i dájú pé o dun ẹnìkan nú látara pé o ń celebrate ànábì ẹlòmíà bẹ̀rẹ̀ sí ní náwó nítorí kí celebrity kan lè bá dámọ̀ ẹlòmíà bẹ̀rẹ̀ sí ní lọ wá fúrẹ́mù yóò mọ̀ wá nǹkan tí ó fi surprise gbajúmọ̀ kan kí gbajúmọ̀ yẹn lè bá yín gbajúmọ̀ yẹn ò dẹ̀ wọ̀dọ̀ rẹ̀ àmọ́ tó bá wọ ọ̀dọ̀ ànábì owó ọ̀dọ̀ rẹ̀ padà. Allahumma salli ala sayyidina Muhammadil Fatih lima كاتم لما سبقنا سرنا كبلاك والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Adégbìtẹ́ Faizat wọ́n ti pín àkáǹtì yẹn lẹ̀ sórí Facebook already wọ́n àti Instagram náà wọ́n ti pín ẹ̀ báyìí ó yá inna khatamal anbiya Fakọ̀wárí sọ́lá bíyáyé. inna khatamal anbiya fakọ̀wárí sọ́lá bíyáyé. Inna khatamal anbiya sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam aniya inna khatamal anbiya fakọ̀wárí sọ́lá bíyáyé. inna khatamal anbiya fakọ̀wárí sọ́lá bíyáyé. Jannatul qalbi imtidahi limalazin wa zarai. inna khatamal anbiya fakọ̀wárí sọ́lá bíyáyé. Daiman fika widadi wa dikari wa fanahi. inna khatamal anbiya fakọ̀wárí sọ́lá bíyáyé. Ama qalbi tola wajide wa zefiri wa bukai. inna khatamal anbiya fakọ̀wárí sọ́lá bíyáyé. Manini wa tiraki fi samai wa masahi. inna khatamal anbiya fakọ̀wárí sọ́lá bíyáyé. Zarani taifu ayade min habibi haina ai. inna khatamal anbiya fakọ̀wárí sọ́lá bíyáyé. Hala fi qalbi makana mustahilan li siwai. inna khatamal anbiya fakọ̀wárí sọ́lá bíyáyé. Sulu min duni maqabi wa
ختم الأنبياء فقد أرسل الأنبياء كان فخما ومهيبا ومليا ذا صفاء إن ختم الأنبياء فقد أرسل الأنبياء أترى شبه المقافى فواسين قبل رأي إن ختم الأنبياء فقد أرسل الأنبياء مدعو سوى رأي وسي ورأي إن ختم الأنبياء فقد أرسل الأنبياء لما أعبد تصوم فله سر اللواء إن ختم الأنبياء فقد أرسل الأنبياء صفوة خالق حبيب لوي كنزي وإنائي إن ختم الأنبياء بيائي فقال سلام بيائي عدلي في أراه في جنوني وشقائي إن ختم الأنبياء فقد أرسل الأنبياء فاستقالي بجائي في فوزي وامتلاكي أين ختم الأنبياء فقد أرسل الأنبياء زمني ملام شيخا أما من حي وباي مع الأنبياء فقال فريتا صلى بعد شيب علو إلمي ونهائي إن ختم الأنبياء فقد أرسل الأنبياء رشدا والعيني طول دهري في عبائي إن ختم الأنبياء فقد أرسل الأنبياء سوف أفنى وغا كرامي في مفادى زوب أين ختم الأنبياء فقال الأنبياء توقني وهو يامن بجتي ووابا بهاي إن ختم الأنبياء فقال الأنبياء قلة من ذي ملام فسري منها أين ختم الأنبياء فقال الأنبياء الأنبياء فقد mo fẹ́ káwọn èèyàn rí wí pẹ̀lú wa gbólóhùn táwọn ní ó sì wù gan iná kátàmẹ́ إن ختم الأنبياء lórí látọ̀wà sí ọ̀dọ̀ jama gan ti jẹ́ àfà Jàmá kan ti dàfọ́ o. sọ̀látù jẹ̀lílì صلاة الجليل là ń ṣe láti bí ọjọ́ díẹ̀ sísè láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn láti ṣe sọ̀látù jẹ̀lílì yẹn báyìí ọ̀sẹ̀ méjì sẹ́yìn sọ̀látù jẹ̀lílì yìí lẹ́rìí kì í ṣe ẹrù ọmọdé Masha Allah ni. obìnrin inú wọn ń ṣe àgbàlagbà inú wọn ń ṣe Bó o bá tó àfa ò lè ṣe o. àwọn táwọn ṣe sọ̀látù jẹ̀lílì yẹn ó yẹ ká lè wí eléyìí náà. Masha إن ختم الأنبياء فقال الأنبياء sọ bẹ́ẹ̀ òun ni kọ́rọ̀ sí ẹ̀. إن ختم الأنبياء فقال الأنبياء إن ختم الأنبياء فقال الأنبياء إن ختم الأنبياء
sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn ànábì lọ pátá. Sallallahu alayhi wa sallam. Pẹ̀lú wípé ń jẹ́ yáwù. Láìsí tòsí, àwọn tó kù sí ń jẹ́ alifu. Àmọ́ yáwù tànábì ju gbogbo alifu lọ. Sallallahu alayhi wa sallam. Ìtumọ̀ rẹ̀ ni wípé akẹ́yìndé gbẹ̀gbẹ́. Gbogbo ẹni tí ò fẹ́ tó ń kóhun kẹ́yìn nínú ẹbí. Láàárín ọ̀rẹ́, láàárín alábàágbé, fi dédé àsìkò yìí sọ fún Ọlọ́run wípé ìwọ ọba tó oníkànábì kẹ́hìndé tó wá ní kí ọlá rẹ̀ kó ju ọlá gbogbo àwọn aṣíwájú lọ pátá. Ọlọ́run ọlá tó o ṣe fún èmi náà àti ọmọ mi àti àwọn ọmọdọ́mọ mi jẹ́ kó ju gbogbo àwọn tí mo bá ní ọlá lọ. Mi ò fẹ́ kí tí wọ́n bàjẹ́ o. Àmọ́ tọ̀nà tèmi lèmi sọ yẹn o. Sí tòsí. Wàá sọ tiẹ̀ ni wípé Ọlọ́run èèyàn kan ti lè lówó nínú ẹbí wa. Èèyàn kan ti lè lọ́lá nínú ẹbí wa. Àmọ́ Ọlọ́run ọlá tí wàá ṣe fún èmi má jẹ́ kó nírú. Lójú àwọn ẹ̀fọ́ lọ́hùn. Fàkọ̀ àrẹ̀sálàmbéyàyé. Ṣé ibi ló ń bá ga yìí? Wàláhì tí wọ́n bá ń kà láàárín àwọn oníṣòwò tí wọ́n dá Ọlọ́run mọ̀ dáadáa. Ọkàn wọn sì padà lọ fọ́ Ọlọ́run. Ṣé ibi pọ́lẹ́mù ta ni? Àwọn tí wọn ò ní mọ̀ tí wọ́n láwọn fẹ́ kó wa níwájú Ọlọ́run ni wọ́n ṣì wà lọ́nà. Masha Allah. Báwo làfáà ṣe máa ṣẹ̀wú? Jáwọ́ aráàtúndì kàmálì mà wá. Ẹ má kanu mọ́tò, tẹ bá kanu mọ́tò máa lásìlẹ̀tì. Tẹ bá kanu ọ̀kadà máa ṣubú. Ṣùgbọ́n orúkọ Ọlọ́run ni ìpínlẹ̀. Ẹ wá wòye orúkọ Ọlọ́run pẹ̀lú nǹkan tó dáa. Ẹ wá wòye wípé tó bá kanu mọ́tò máa lásìlẹ̀tì. Ẹ lè sọ wípé tí wọ́n bá kà á bí mọ́tò bá fẹ́ lásìlẹ̀tì yóò sì jòkó lẹ̀kẹ́ náà. Àwọn ní kéèyàn máa kà àwọn ló sọ àwọn kìíní ẹ̀dín kan bẹ̀wù. Ó dẹ̀ ló gba àwọn kùbùrá tẹ́lẹ̀ bá bá kùbùrá báyìí káyì mọ́tò kò síbẹ̀ yẹn. Iṣẹ́ ọmọdé. Ní iṣẹ́ ọmọdé tẹ́ inú kó máa forí tẹ́ ọ̀wà nábì forí tẹ́ nǹkan míì tó lágbára jù yẹn lọ. Masha Allah. Tẹ́ bá ṣí orí ọmọ kékeré níwò ọmọ 16 years ìgbẹ́rẹ́ tó wà lórí ẹ̀ ó ju ti grandfather rẹ̀ lọ. Níbi tá a lọ ayé nísìnyí àṣejẹ tẹnu mi ń jẹ lójúmọ́ ó lé 20. Ẹni ẹni wọn ni wọn kà jáwàá sí kàmọ́lì ẹ wá ní jáwàá sí kàmọ́lì ẹ ó jù lọ. Ẹni tí ń jẹ àṣejẹ 20 tí ó jù lọ. Tí nǹkan kan ò sì ṣe. Àwọn là ń fi ìbẹ̀rù pọ̀ á fi sára àwọn ọkọ̀ Ọlọ́run. Àwọn tí káwọn èèyàn máa rí ọkọ̀ Ọlọ́run yẹn bí nǹkan burúkú. Mo sọ ká tó bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan fún àfáà wa Muhammadu Jamiu. À ń bọ̀ láti Àkúrẹ́ àfáà wa Tawhid. Àwọn ni wọ́n ṣọjọ́ bí lákùúrẹ́ wọ́n ní àfáà mi fẹ́ kẹ́ wá. Wọ́n ti sanwó fúláìtì wa. Àwa níwàásí kan náà ní Àkúrẹ́. Níjọ́ Sátidé àwa dúró. Wọ́n á ní káwọn àfáà máa gbé mọ́tò mi bọ̀ wá. Ọlọ́run sì fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn dé Àkúrẹ́. Àwọn adé Àkúrẹ́ tán. Àwọn afẹ́ máa bọ̀ wálé wọ́n ní mi ò ní dá yín dá mọ́tò àjọ máa bọ̀ wálé náà ni. Masha Allah. Àjọ kó sínú mọ́tò. Dẹ́rẹ́bà wa ń wà wá bọ̀. Látòsí Àkúrẹ́ àwa níwàásí lókun state. Nífọ̀ lóní ìyálé la ilaha illallah èmi ò rí wọn náà rí àwọn tá a ti bọ̀ látago mẹ́ta ọ̀sán tá à ń bèrè bọ̀ àwa dé bus stop ibi tí wọ́n ti ń retí wa lóní wàásí àwọn tó fẹ́ wá mú wálẹ̀ ti dé bàbá ẹ máa bọ̀ kápẹ́ lídìí dẹ́rẹ́bà dẹ̀ wọnú mọ́tò padà mo kàn yí pé dẹ́rẹ́bà kan lọ ni bá dé àdẹ́rẹ́bà sí òsì jẹ́ ìmọ̀nà ni àwọn tí wọ́n fẹ́ mú wa rè lẹ́yìn dẹ́rẹ́bà máa ní bàbá mọ́tò ò dúró mọ́ o. A ní kò ṣe kí ni. Wọ́n ní kò dúró mọ́. Tẹ́ wọ́n ní kò tẹ́. Wọ́n láyé àwọn tí àwa tá a jọ ń bẹ ní mọ́tò náà mẹ́kàlẹ̀. Àwa tẹ gbogbo nǹkan. Àfáàn bèkì páàkì mọ́tò lẹ̀ lọ. Àwọn tí wọ́n mú ọ wà bí a tí ò sí. Àwọn afáà ni wọ́n sáré lọ yìí. Wọn ò sì mọ̀ wípé Ọlọ́run ti ń dáyà. Mọ́tò wa ń lọ, ìwà ń lọ. Ẹnìkan ní bàbá máa fò wọlé o mo ní máa fò wọlé o ó kú dànù o. Ẹnìkan ní ẹsẹ̀ orí ẹ̀mọ́gì. Mo fọwọ́ kọ̀ gbọ́dọ̀ sí i. Ẹnìkan ní bàbá ẹ lọ orí mọ́tò yìí mọ́gì kó dúró. Àwa ní ọ̀tá ajé nìwọ ni. Alọ́ta ajé nìwọ ni mọ́tò dúró káwá lárí ẹ̀ mọ́gì. Ẹnìkan ní bàbá ẹ fẹ́ gbé ẹ̀kọ́ kíní kan kó dúró. Àwa lọ àwa sì la ilaha illallah títí Ọlọ́run wa ní kí mọ́tò dúró fún ẹ.
mọ́tò wa dúró fúnra yìí. Bọ́lá tóbi. láìláìláìláì wà ní kò rí ọdẹ má wí lásán má wí lásán. ẹ jẹ́ káwọn èèyàn ẹ jẹ́ kó wí oko ọlọ́run. iná kátàmọ́lá ń bí ayé wọn máa fi ẹ́ẹ̀dì gbogbo àdúrà wa lónìí. Masha Allah. àwọn ìjọba tawhid àwọn ni wọ́n mọ̀ jẹ́lẹ́rìí ni wọ́n ti kọ́mẹ́ǹtì lórí Facebook. Bẹ́ẹ̀ni. wọ́n pè wọ́n mo ní ọjọ́ kan náà ni mo sùn lé mi bàbá pè mí wọ̀ ìmùrè bàbá kalẹ̀kùn bàbá kí ló sọ wọ́n ní mọ́tò lànà lóògùn nígbà tí wọ́n bá ta bá gbé mọ́tò lànà lóòótọ́ Láì start ẹ̀. bóòsì ẹ̀ mi Bàbá sì lọ wọlé lọ sùn padà. wàláì mo sì wọlé lọ sùn padà mo ní ẹ máa pa nígbà tó pa tán ní bàbá yẹn tí ẹ béèrè pé kí ló bàjẹ́ bẹ́ẹ̀ mo lọ́nà ló ń dára lọ́wọ́ nígbà tí ilẹ̀ mọ́ ní bàbá yẹn tí ẹ sọ̀rọ̀ mo ní kí ni kí n sọ mọ́tò mi lànà mi ò dúpẹ́ pé mi ò sínú ẹ̀. Àwa náà kó ọlọ́ọ̀ni. níjọ́ kó mọ̀ mi wọ́n mú àlùmọ́tò ń jọ́nà náà àti dé àdúgbò wa àti ṣe kó mọ tán à ń lọlé àti dé àdúgbò wa èmi ò rí wọn lọ́rùn rí wọ́n kú 2 minutes side mirror wa ó sì kọlù kẹ̀kẹ́ tá àti ẹ̀mọ́ tó kọlù àgbàgbọ́ pàpàpàpàpà nígbà tá a fi rí báyìí gbogbo gíláàsì mọ́tò pátá ó sì fọ́ à ń bọ̀ wá níjó ní ìsọ́dọ̀ ọ̀dọ̀ alájí wa ààrẹ náà ní bàbá rẹ̀ táyà wa tún yọ ó yọnu sí ìgbélé yọnu sí lójú ọ̀nà jọkẹ́ ayọ̀ ọlọ́run ṣàdára a máa fi orúkọ ọlọ́run lẹ̀ nígbà kan ẹni bá bá bẹ wàhálà tó ń kàn ọ́n akọ̀mọ̀lẹ́ yìí láti gbé wàhálà ló ń kàn ọ́ Ẹlòmíì ju tiẹ̀ lọ. ìdí ń kàn wá tó ń kàn wá wàhálà ojú tiẹ̀ lọ wàláì tàláì abáàdàmọ̀ sùgùn abáàdàmọ̀ mẹ́rìndínlọ́ ọlọ́run kí ló gbé dé yìí àwọn àwọn táwọn fi ń tu ọlọ́run ní gbólóhùn dáńgá yìí Masha Allah. ṣé mo mọ tọ́lọ́run ti jú mọ́ mi lára tí ò fi jù bẹ́ẹ̀ lọ táyà mọ́tò mi ti yọrí Bẹ́ẹ̀ni. kò sí tí ò ṣe wá rí Bẹ́ẹ̀ni. táyà mọ́tò mi ti yọrí wọ́n sì yọ àti páàkì wọ́n sì ní táyà mọ́tò yọ ọmọdéyà ẹ máa ṣe é gbogbo ẹni tí ń pòsì àdánwò rẹ̀ sórí státùsì dákun ṣé o fẹ́ kí wọ́n yọ̀ ọ́ ni àwọn fẹ́ kí wọ́n dáwò mi ẹbí ọ̀rẹ́ ni tí wọ́n ń dáwò lórí social media wọ́n máa ń yọ̀yọ̀ mbẹ́ ni wọ́n yọ̀yọ̀ mbẹ́ ni wọ́n wà ní òun náà wàhálà rẹ̀ náà pọ̀ kì í jòkó jẹ́ kí ní wá kiri. Ó láì kó máa jáde. iná kátà mẹ́rin wọ́n láì tí bá fi gbogbo ayé mi tí bá fi tọrẹ tí bá ní lágbájá ọmọ lágbájá mo fún ọ ní gbogbo tọ́lọ̀ fún mi wọ́n láì tàlá ọ̀rọ̀ mi tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. torí àmọye ìṣọ́ náà ti fi ṣọ́ mi ìwọ́n náà wá sọ fún Ọlọ́run wọ́n láì tàlá mo ti sùn rí tí mo jí tá a sì fẹ́ sọ̀rọ̀ tá a sì rọ́wọ́ sọ̀rọ̀ mo sì fọwọ́ gbáyà báyìí mo wá ń fọwọ́ júwe Allah mo mọ̀ wípé mo ṣe ń fọwọ́ júwe òun Ọlọ́run ti mọ̀ wípé òun ni mò ń pè. Ó yí Ọlọ́run fà. ó yé Òdèdè wo ni Ọlọ́run ò gbọ́? mo sì jí wọ́n sì fi ṣé òun kankan ò ṣe mo ní kankan ò ṣe mí Ọlọ́run náà lójú dé gbogbo tó bá gbé ní pátá ó gbé dé ni gbogbo ẹnikẹ́ni tó bá ti rí àdánwò Ọlọ́run níbi pé ó ṣe máa jẹ́ èmi ta ní é mo fi ọba tó dá mo fi búra àdánwò Muhammadu kò sáà nàbì kan tó gba mọ́ àmọ́ Muhammadu lójú gbogbo wọn lọ. Sallallahu alaihi wasallam. àwọn ìmí nǹkan bẹ́ẹ̀ ti bá sọ ní ti àwọn mẹ́mọ́ rántí pé bàbá mélòó ni ká wá sọ mélòó Ọlọ́run wá fi kíní kankan rámọ̀ ó fi pọ́n mi lé kò síjọ́ tí mọ́tò mi ó ní pọ́blẹ́mù síbi kan àti kó jẹ́ pé àárẹ̀ nìkan tí ó jáde wá pé bàbá ìjà wọn bá ń ṣe àárí àwọn ọmọ ogun Ọlọ́run wọ́n pàṣẹ sínú ìgbésí ayé rẹ̀ gbogbo ìwọ tó nídìí ọmọ ogun Ọlọ́run ní ayé rẹ̀ ẹlòmíì nídìí ọmọ ogun Ọlọ́run àwọn tí ó kún lọ́wọ́ ẹlòmíì nídìí ọmọ ogun Ọlọ́run àwọn tí wọ́n fa ọwọ́ rẹ̀ sókè ẹlòmíì nídìí ọmọ ogun Ọlọ́run àwọn tí wọ́n advertise ẹ̀ àwọn tí wọ́n sponsor rẹ̀ àwọn tí wọ́n promote ẹ̀ àwọn tí wọ́n bá ara jà àwọn tí wọ́n connect ẹ̀ gbogbo irú wọn bẹ́ẹ̀ tó nídìí wọn Ọlọ́run ó connect wọn mọ́ ẹlòmíì wá nídìí ọmọ ogun Ọlọ́run bí ṣọ́ àníṣọ́ra wa o wàláyà àníṣọ́ra wa wàláyà àníṣọ́ra wa wàláyà àníṣọ́ra wa dúpẹ́ wàláyà mo dúpẹ́ abáwa àmọ̀dí fún pé mo ti ẹ̀rán tí wọ́n àwọn òṣèlè tó ti ṣẹlẹ̀ sí wa Ọlọ́run sì là wá wàláyà kún mọ́ tí mo fún yín wàláyà mo fún 5,000 sí àbáwọ̀ yìí bàbá mi kọ́ yé gbogbo ẹ̀ bàbá ti pàdé ráàmù yìí lọ́wọ́ kan náà ìdí wọ́n ti transfer rẹ̀ wàláyà ìtàláyà
lónìí ọjọ́ òní ànábì sallallahu alayhi wa sallam. ànábì lónìí sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ọdún tí mo ń lọ Dubai àbúrò àmìra ó wà online wọ́n lè máa jẹ́ resort mo sọ yìí àwọn ni wọ́n gbà mí lálejò Dubai èmi ò rí wọn Ọlọ́run rí wọ́n lè bá mi ṣe COVID-19 test mo lè sanwó tó pé ó kù ká bọ́ọ̀dì báyìí lọ́ba ní wọn ò lè gbé mi mo ní ṣé ò sí wọ́n ní COVID-19 test ní fake kì í ṣe original wọ́n ní original ni wọ́n ń sọ àwọn nǹkan yìí kó lè bá àwọn ibi àdúrà ń gbà ṣé rí àwọn nǹkan tẹ̀ ń gbọ́ sétí wàláì ó níṣẹ́ tó máa ṣe inú ayé yìí ẹni bá wọn bẹ ṣèbí àdúrà orí Instagram ni àdúrà orí Facebook láìláìláìlá dákun jọ torí tọ́lọ́run tó bá yẹ pé nǹkan ẹ̀ṣẹ̀ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ wàá gba ìṣàbò ní kẹ̀ṣẹ̀ àmọ́ nǹkan tá à ń ṣe bẹ́ẹ̀ nǹkan dáadáa ni wàá gba ládàá bàbá ní kí n sún sẹ́gbẹ́ kan bàbá ní wọn bá mi ṣe COVID-19 test mi bá sanwó kọ́mọkówó bàbá lọ fá wọn bá dé bọ̀ títí gbogbo àwọn tó wà lórí káńtà pátá wọ́n dẹ̀ fi check-in tán wọ́n ṣe wá check-in ẹnìkan wọn ní àfáà ṣé ò sí agbádá sì ni mo wọ̀ wàláhì Ọlọ́run ló sọ sí mi lọ́kàn pé wo agbádá lọ bẹ̀ kí wọ́n lè rí pé àfáà ni ọ́ ẹni àfáà ṣé ò sí mo ní COVID-19 test mi lọ́nà àfáà ẹ wá tó ṣe rí lẹ́yìn sí tẹ́ ẹ̀ bá ti lè check-in àwọn àti káńtà ni o mo wá dúró mo wá tó wọ́n á fọkàn wò pé tó bá tiẹ̀ wá kàn mí ṣé mo ní COVID-19 test sí màá fún un àwọn míì dé lẹ́yìn mi ò jẹ́ kó wọlé mọ́ wọ́n ní kò sáyè mọ́ ẹni tó wá lọ mú tó lọ ṣe COVID-19 test mi fún mi aṣáwọn kan mọ̀ mí lẹ́pọ̀tù inú ti wá ń bí àwọn yẹn pé kí ló ń dá àfa wa dúró bí ẹ ṣe wá mú COVID-19 test bọ́ báyìí ẹni yẹn kàn fún lẹ́sẹ̀ ni gbọ́ọ̀ olùṣẹ́ dáwọ̀ wọ́n ti dé àfa wa mú ní ẹ̀dàkùn ẹ̀ mọ́ nà ẹ̀dàkùn bá mú COVID-19 test náà ẹ kókó bá ń gbà tọwọ́ ẹ̀ náà kẹ́tọ́ mọ́ mo wá náwó ẹ̀ fún wọn wàláhì mọ́ Ọlọ́run tí mo rí ni wípé èmi ni mo wọ pléènì kẹ́yìn wọ́n wá sọ fún mi wípé ó yẹ kí pléènì kẹ́ ti gbéra àmọ́ wọ́n kàn ní ó ní dìlé ìṣẹ́jú díẹ̀ tó níyè ní fífi dáàbò mọ́ ẹni tó wá fẹ́ mú mi ní Dubai òun ti wá dé airport ẹ mọ̀ wo àdúrà o òun ti dé airport wọ́n retí mi èmi ò sì ní nọ́mbà kankan tó wájà nọ́mbà tó filẹ̀ fún mi àwọn náà ní nọ́mbà mi lọ́wọ́ bí wọ́n ṣe ń mú mi báyìí pé bàbá ẹ̀yin rèé wọ́n dì mọ́ mi báyìí nígbà tí wọ́n fi tọwọ́ bá pò tí wọ́n máa mú fóònù jáde báyìí fóònù sì kúlẹ̀ kan náà kò ṣiṣẹ́ mọ́ wọ́n ní bàbá fóònù mọ̀ ti kú mo lẹ́ẹ̀ tán wọ́n ní kò tàn mọ́ wọ́n á gbé lọ bí tí wọ́n ti tún ṣe wọn ò lè rí túnṣe mọ́ mo wá sọ fún ẹbí ṣe àmọ́ pọ́nlọ̀ ń dára ká ní pé fóònù yín bàjẹ́ síwájú kẹ́ tó mú mi ní má dàmú àmọ́ Ọlọ́run fẹ́ dààmú mi ó ní kọ́kọ́ rí ṣéwù náà tó bá ti rí ṣéwù kí fóònù wá bàjẹ́ ṣé orí tó bá ní Ọlọ́run àtànábì wà á kọjá lórí afárá káfárá tó já ṣé orí tó bá ní Ọlọ́run àtànábì wà á kọjá kígbe wọn tó dọ̀dọ̀ rẹ̀ tó bá ní Ọlọ́run àtànábì wà á kọjá kí àṣàṣì wọn tó dọ̀dọ̀ rẹ̀. sallallahu alayhi wa sallam. ó wà tí mo sọ ibi òṣìṣẹ́ bá rí o wallahi ìtàlá ìgbà ìgbà Ọlọ́run mo wá sọ ènìyàn pé tí fóònù yín bá wá kú báyìí mo láṣẹ wá ríra ní bàbá èmi kọ́kọ́ ọmọ dààmú pé fóònù mi ti bàjẹ́ màá kọ́kọ́ gbàgbé ẹ̀yìn rẹ èmi náà tó bá wò pé sẹ́ni yìí pè mí wáyà yìí láti wá dààmú mi Ọlọ́run ni mo ní dààmú rẹ gbogbo ẹni tí ò fẹ́ dààmú sọ fọ́lọ́run nísìnyí Ọlọ́run mi ò fẹ́ dààmú o Ọlọ́run mi ò fẹ́ ìfòwò àdánwò tí ó ju ọjọ́ orí mi lọ tí ó ju ìgbàgbọ́ mi lọ́wọ́ gbé kàn mí yìí tí ó ṣe dédé rẹ Ọlọ́run gbé kàn mí ayé mi jẹ́ ó dùn ọmọ mi jẹ́ ó dùn àtúbọ̀tán mi jẹ́ ó dùn ọmọ mi jẹ́ ń jèrè ọmọ mi ọkọ mi jẹ́ ń jèrè ọkọ mi iṣẹ́ mi jẹ́ ń jèrè iṣẹ́ mi wàhálà mi Ọlọ́run wọ́n jẹ́ kẹlẹ́lẹ́ ní jẹ́ àsìkò tó báyìí kí n jèrè ara mi Ọlọ́run pè mí sọ́dọ̀ gbogbo tó bá ṣe fún mi pátá lóore jẹ́ ó bá mi kalẹ̀ má ṣe orí ẹ̀dẹ́ fún mi ó nílé kò nílé mọ́ orí ẹ̀dẹ́ ni ó ní mọ́tò kò ní mọ́tò mọ́ orí ẹ̀dẹ́ ni ó nílé iṣẹ́ kò ní mọ́ orí ẹ̀dẹ́ ni ó gbajúmọ̀ tẹ́lẹ̀ kò gbajúmọ̀ mọ́ orí ẹ̀dẹ́ ni Ọlọ́run ṣe fún mi o orí jẹ kò rí jẹ mọ́ orí ẹ̀dẹ́ ni Ọlọ́run ṣe fún mi o orí iṣẹ́ gbà kò rí iṣẹ́ gbà mọ́ orí ẹ̀dẹ́ ni Ọlọ́run ṣe fún mi o máa ṣe ámínà kó o sì má fi gbàgbọ́ lù ú. ẹnìkan bẹ lórí ètò yìí pẹ̀lú wa
ìwọ̀n àrùn ìwọ̀n ìgbésẹ̀ ọlọ́run ó sì gbà mo fi ọba tí a gbọ́dọ̀ pè jẹ́rìí wọn mo fi búra wà láyọ̀ ọlọ́run gbà mo fi ọlọ́run tí ò léwu mo fi búra ọlọ́run mo fi òpin sílẹ̀ àmú rẹ̀ ẹni bí ìwọ̀n àrùn ìwọ̀n pé báwo ni màá ṣe jíyàn láyé náà báwo ni ṣe máa dáa fún èmi náà tó bá wọlé olówó yóò wá ṣe wàáwò tó bá rí mọ́tò yóò wá ṣe àlá yóò wá wò pé ìjọ wo lèmi náà tó ń di èèyàn tèmi náà tó owó jọ tèmi náà ra ọkọ̀ mo fi ọlọ́run dá olójú pé láàrin káàdì jùkàlà ọlọ́run ó yí ìtàn rẹ̀ padà sí dáadáa láàrin káàdì jùkàlà ọlọ́run ó dá ọkọ̀ máwọn lọ́lá láàrin káàdì jùkàlà ọlọ́run ó kì ọ láàrin káàdì jùkàlà ọlọ́run ó gbàdúrà rẹ̀ gbogbo ẹni tí ń sunkún lórí ọmọ tẹ wá wò pé ọmọ yìí ti yíwọ ọmọ yìí ti kọjá bẹ́ńdìn ọmọ yìí ti kọjá àbáwí ọmọ yìí ti wọjà mo fi ọba tó tóbi mo fi bìí yẹn fi ọlọ́run bí ọlọ́run ó da ọmọ náà padà gbogbo ẹni tí ò ti bí mo ti ń sunkún ọmọ ọlọ́run fún ọlọ́mọ ọdún gbogbo ẹni tó ti bí ọmọ náà ò ní yàn wọn ò ní sọkún ọlọ́run wà ní pawọ́ sáyé ọlọ́run jẹ́ kí wọ́n rí ògo wọn lò ní dààmú ká tún máa dààmú lórí ọmọ àsìkò tó bá yẹ ká nẹsẹ̀ ẹ̀lẹ̀ ká mọ jẹun ọmọ aráyé ò lè sọ pé ẹgbẹ́ jẹ kó wájú rẹ̀ alájà wa Èjìdé Masha Allah Èjìdé Èjìdé ìyá nàdà púpọ̀ àwọn tí wọ́n gbà wọn lálejò Kútọ́nù bá a ti wọ Kútọ́nù wọ́n ní àfáà mi ẹ kú olóòtẹ́ẹ̀lì yẹn ẹ ká lọ best hòtẹ́ẹ̀lì àwọn àdàfà mi kẹ́ lọ́mọ jẹ àwọn arúgbó oúnjẹ wà láàárọ̀ wọ́n gbé wá lọ́sàn-án wọ́n gbé wá lálẹ́ àwọn kọ́ ni wọ́n gbé wá wà sí Kútọ́nù o alájà Èjìdé àrò mi ní lágbára gbogbo ẹni tó lówó láfa ò bá jẹ ní owó rẹ̀ ẹ sọ fún ẹgbẹ́ owó rẹ̀ lágbàáyíká olówó àfa ò wá gbà ní owó rẹ̀ lágbàáyíká wọn láì tà láì ẹgbẹ́ ọ̀gẹ́ àbákan náwó yẹn tá a bá sọ owó tá a ní lọ sójú ọ̀nà tó lọ́wọ́ fún yín ẹ̀rù yóò bà yín gẹ́gẹ́ pé láì ṣe olówó káwọn ọmọ yàrá káàsì tó ń bẹ ní bọ̀ sí wa á lè mọ yanjú ẹ̀ lẹ́yìn ọ̀kẹ́ ni. àwọn èsì ìbò ẹ̀ lójú òní bàbá wa àṣẹ Ahmad Al-Mukhtar alámọ̀láwọ̀ yàtọ̀ o bàbá aláyìnlá èmi fẹ́ràn ṣé kí wọ́n ti pọ̀ jù. bàbá dáadáa. àwọn oníṣẹ́ òsì wọn ni ẹ bá wulẹ̀ wádìí tó bẹ láàrin ìbàdí bàbá wọ́n ní wọ́n ti jọ wọ ẹgbẹ́ kan níbo ní ìwọ̀lú wọn ẹgbẹ́ ànábì la wọ̀. ànábì lẹ́gbẹ́ àjọ wa nù hadira ànábì àjọ wa nù ẹgbẹ́ ànábì. hadira tí wọ́n mọ̀ níyà. Muhammadiya nígbà tí a bá ṣe tí wọ́n ṣe ń dò ní fọ́nàgá bàbá wa Sheikh Abudu ayọ́ pariwo owó ipò wọn ní ìdẹ́ rí ìtàlẹ̀ rí ọlọ́run tó wà mọ iye tí wọ́n ṣe kọ̀ wọ̀ yìí tá à ń pín yà yín lẹ rí ọlọ́run mọ iye yìí tá à ń pín ní kọ̀ wọ̀ ọlọ́run táyà àlàbí parí ẹ̀ nínú akatamọ́lá àbíyá àlàbí parí ẹ̀ àwọn àlàbí parí ẹ̀ àwọn àparí ẹ̀ sí táyà náà. Alájà ẹ̀rọ mi ka ìṣe kejì oníṣàkóso ṣùdé wà ti dáyé. Bárò sí rìn wá sánà ìṣàkóso ṣùdé wà ti dáyé. Ó là nábì ní ibùdó kìíní ibùdó àánú ibùdó àṣírí ibùdó ọ̀la ọlọ́run mo fi Muhammadu bẹ̀ ọ́. Sallallahu alayhi wa sallam. Mo fi ipò ànábì lọ́dọ̀ rẹ̀ mo fi bẹ̀ ọ́. Sallallahu alayhi wa sallam. Mo fi ipò Mẹ́kà lọ́dọ̀ rẹ̀ mo fi bẹ̀ ọ́. Sallallahu alayhi Mo wa fi sallam. ipò Mọ̀dínà lọ́dọ̀ rẹ̀ mo fi bẹ̀ ọ́. Sallallahu Mo alayhi fi wa ipò sallam. Kàábà lọ́dọ̀ rẹ̀ mo fi bẹ̀ ọ́. Sallallahu alayhi Gbogbo wa tí ò jọra wọn lọ́wọ́ ayé ìlú náà bá yí padà sí dáadáa. Àmín. Gbogbo tó ti ń jọra wọn lọ́wọ́ jò lójú. Àmín. Ogun àmúbọ̀ ọlọ́run bá ń fòpin sí. Àmín. Ogun àfà tó bá ń fòpin sí. Àmín. Ogun alẹ́ ìbára bá ń fòpin sí. Àmín. Ogun ká ná kẹtàkà tó rí kan bá ń fòpin sí. Àmín. Ogun ká máa rí jẹ ńgbà kẹta tó máa rí jẹ mọ́ bá ń fòpin sí. Àmín. Ogun ká máa pílánì kí pílánì máa dojú lójú ẹni ọlọ́run bá fòpin sí. Àmín. Tẹ bá rẹ́ mi lẹ́mọ̀ owó kò ní pílánì. Tẹ bá lè súnmọ́ ẹ̀rí kò ní pílánì. Kódà ìwọ tó ń mẹ́kẹ̀ẹ́ gan ní pílánì jọ lọ. Ẹni bí a ní ẹ̀ síríọ̀sì lọ́jà kẹ́tù kúrò Nàìjíríà náà. Òun náà ń sáré ohun fún ni. bẹ́ẹ̀ náà ló yí ìdó. Òun náà ń sáré. Ẹnu bá ti di ẹ báyìí báyìí wọn ní wọ́n ju rẹ̀ olóńgbò ni wọ́n mọ̀ ní lójú rẹ̀. Àwọn òyìnbó ní fẹ́ gbọ́ kankan wọ́n kàn ní wo please go 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 visa denied. Ìlú ẹ̀ òbí wọ́n ti ẹ̀ bí nǹkan lọ́ọ̀nì wọ́n dẹ̀ ní denied wọ́n ní di kọ́ńtì nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n ti rí nǹkan burúkú lójú rẹ̀. Obìnrin ní wàláì ojúkójú ń bá a lórí ọkùnrin ni. Ọkùnrin yóò ti mọ sọ́dọ̀ wow I cannot wait to see you. Tó bá rí báyìí ó lè mọ ohun sí. Yóò lè mọ ohun sí máa wò pé ẹ̀dá kò kí ló bìí létí mi ò ní. Yóò ní wà rẹ̀
yóò mọ̀ wọ́n sọ yóò dáa àwọn tó ń síbẹ̀ náà rè tọkùnrin bá ti rí báyìí ló lè mọ bí wọn àṣírí bíbẹ̀ láre àmọ́ ẹni tó lè mú àṣírí burúkú yẹn kúrò láre náà ní Allah sọ fún Ọlọ́run sọ̀rọ̀ sókè fọlọ́ àṣírí burúkú kúrò láre ẹni kan máa gbọ́ kún ṣe pé èpè kankan kò lè rọkùnrin mi because ọkùnrin ní ìgbóhùn kan tó ń ṣe tó bá ti dé ọ̀dọ̀ ẹ báyìí tó bá serious tẹ́lẹ̀ kò ní serious wà láì tàlá àwọn kíní kan bẹ tó bá ń bẹ láwọn obìnrin ọkùnrin máa serious tó bá ti dí orí obìnrin báyìí kò ní serious níta ìfìmọ̀ bẹ́ẹ̀ ni pé obìnrin sọ pọ́kùnrin kò serious ọkùnrin tó ní kò serious yẹn ó dẹ̀ máa rí lẹ́yìn oṣù kan wọ́n dẹ̀ ní kò serious ó dẹ̀ fẹ́ ẹnìkan ṣe bí ẹnìkan ló fẹ́ lẹ́yìn ìgbà tó kọ́ ọ lẹ̀ kò dẹ̀ serious ó dẹ̀ tó wá fẹ́ yẹn gẹ́tù ìyẹn gẹ́tù lè má rẹ̀ àti ṣègbéyàwó á tún mọ̀ bẹ́ẹ̀ ni dákun jọ mo fẹ́ fẹ́ ọ jọ ṣáà aláìláìlá bọ̀dá tí wọ́n ń pè tó fẹ́ pè pààyàn tí ò fún ọ lówó ẹnì kò ní pè ákànní ẹ̀gbọ́n àbúrò jọ sẹ́dà káàtì ẹ̀ ìyẹn tó máa pẹ́ sẹ́dà tó wá ní tó ti gbàgbé ni ìwọ́n dẹ̀ sẹ́dà káàtì sí kò dẹ̀ fi kankan ránṣẹ́ sí ìwọ nítorí pé lọ ní connection mọ́ Ọlọ́run ni kó mọ bí báwọn èèyàn sọ̀rọ̀ ẹ sí tòsí àwọn èèyàn kan ń bẹ nínú àwọn ìyá wa tó ń bẹ lórí Facebook tó ń bẹ lórí Instagram ẹlòmíì ti ń sunkún láti àmọye ọjọ́ sórí inbox wọn sínú inbox wọn pé alájà ẹjọ sàlámù àlékún tí wọn ò dá lóhùn yìí àmọ́ bàtà wa ké pe Ọlọ́run nílá alájà alágbádá lọ dá àfa ẹ̀bùn olúwa pọ̀ lóhùn bí ọba wa ti dá wa lóhùn àrè ìdíbàdàn ẹ sí tòsí tí o bá ti rí wa á ní àfà tí n bá ti gbóhùn yín ara mi ò ní balẹ̀ ayọ̀ sí ní balẹ̀ lóòótọ́. Masha Allah. ǹjẹ́ bí alájà àṣírà fẹ́ sọ̀rọ̀ lọ́kọ́ ní à èmi mo ti wá kú tó ní mo láwàá tí mo ń gbọ́ wá sí mo láwàá tí mo lọ sọ́dọ̀ wọn wọ́n ní lẹ́yìn iṣẹ́ òun táàgù àbá yìí yóò láwàá kankan mọ́ tí mo ń gbọ́. bàbá mi kọ́ mọ́ ẹbí. ẹ wo ohun tí wọ́n fi sọ ẹ dàgbọ́n ṣé mo wọ mọ́tò lọ. láàrin kájọ́ kájọ́jọ́jọ́ olùwàdà wà láàrin káyọ̀ káyọ̀ ṣẹ̀ṣẹ̀ kí ìbànújẹ́ ò máa gbẹ̀yìn o rẹ̀dá àti bẹ́ẹ̀ kúlẹ̀ àgbà wa. Olúwa dá mi láre kí jọ́ kí jọ́jọ́jọ́ Olúwa dá mi láre kí yọ̀ kí yọ̀ ṣẹ̀ṣẹ̀ kí ìbànújẹ́ ò máa gbẹ̀yìn o rẹ̀dá dùnú sí Olúwa dá mi láre kí jọ́ kí jọ́jọ́jọ́ Olúwa dá mi láre kí yọ̀ ṣẹ̀ṣẹ̀ kí ìbànújẹ́ ò máa gbẹ̀yìn o rẹ̀dá dùnú sí. Olúwa dá wa láre kájọ́. Allah àjẹjẹjẹ. Olúwa dá wa láre káyọ̀ káyọ̀ ṣẹ̀ṣẹ̀. Mashallah. Àwọn ẹni tó sọ fún Ọlọ́run tó dá ọ láre. Mashallah. Ìbànújẹ́ ò máa gbẹ̀yìn o
ìbànú òun lè máa ṣe kó wọ̀ sí wọ̀ ìgbà kátà mọ̀ lábìyà ìdókù kẹ̀kẹ́ kádé ní lẹ́yìn náà ká fi tálíà ká fi wọlé ká fi parí ẹ̀ àwọn bá bákan náà ká mọ̀ ṣe sàrà àdúrà náà nísìn àtọkùnrin àtobìnrin ká sọ fún Ọlọ́run ibi Ọlọ́run bí mo ṣe ń ju ohun tí mo lágbára sínú àkáǹtì dákun dá ìlọ́po padà fún mi Ọlọ́run mi ò tí ì ní mo fẹ́ ní dákun ṣe mí lólówó ṣe mí lọ́lọ́lá bùkátà mi Ọlọ́run dákun bá ń bí yàrá má jẹ́ máa ní náà kàtà kí n tó rí mi Ọlọ́run ogun iṣẹ́ la rí àwọwọ́ àrèrè Ọlọ́run dákun bá fún pèsè Masha Allah Aja Bola Balkis Masha Allah Aja wa Hamdalat Akani lórí Instagram ara òní ni wakafani To'aiba la ubali mangolani. Sama ada apa ini menarik? To'aiba la ubali mangolani. Asnabi Muhammad. Apa aja di baik?
another 5,000. Allahu Akbar. 5,000 sẹ́ẹ̀dì mo fi kún owó latest Naija. Allahu Akbar. 15,000. Ànábì ti wọnú bàbá. 5,000 mo ní pé Ànábì ń gbọ́ àwọn náà. Bẹ́ẹ̀ni. Ó wá gbọ́ àwọn náà. Ó wá gbọ́ àwọn náà. Ájì Ìsìákì Ànábì ó tó yín. Ànábì ò ní dójú tì. Ọlọ́run 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 ò ní dójú tì. Gbogbo àwọn atájọ ṣe program Ọlọ́run ò ní dójú tì wa. Ẹyẹ mú lẹ́ẹ̀kan náà kíkí tó lè kó tán gbogbo àwa ti Nàìjíríà Ọlọ́run gbàdúrà wa. Àwa ti kú tọ́nu Ọlọ́run gbàdúrà wa. Nítorí mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn bí wọ́n ní àfọ̀wọ̀n lè kí n dárúkọ mi. Ó lè jẹ́ pásítọ̀ tí mo ń dárúkọ sí ni mi ò rí orúkọ yẹn. Adáwa Adébíyẹ Mọ́ṣálá. Ó lè ti lọ. Ìyá àgbáyíká alájà ọmọ Ráyọ̀ Adébájọ. Wọ́n ní àfáà ní ẹṣẹ́kì aláti. Ẹṣẹ́kì ẹ̀. Káwọn ẹṣẹ́kì aláti. Ọkàn mi balẹ̀ pé owó ìyá gbọ́dọ̀ wọlé. Ìyá àgbáyíká ọmọ Ráyọ̀ Adébájọ. Lágbára Ọlọ́run ara mi ni. Lágbára Ọlọ́run ẹ̀ nínú kẹtẹ́kẹtẹ́ tó rí kìlọ̀. Ogun kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́ kò ní kàn yín. Kò sówó lọ́wọ́ ọkọ ẹ̀ mọ́ kò ní kàn yín. Àṣírí àwọn ọmọ rẹ̀ mọ̀ ti fẹ́ tú kò ní kàn yín. Àṣírí àwọn aláṣírí ẹ̀ mọ̀ ti fẹ́ tú kò ní kàn yín. Àwọn kan bẹ ọkàn wa balẹ̀. Alhaji wa Tawhid àwọn yẹn kọ́sítọ́mà dáadáa yìí. Nínú àwọn Alhaji àrẹ ń gbọ́ àjọ lọ wẹ́dìnì Alhaji Tawhid. Inshallah. Wẹ́dìnì wọn October yìí. Àjọ lọ. Aṣọ fún bàbá kan. Gẹ́gẹ́ ni ọ̀dà púpọ̀. Wọ́n máa ń ṣe wá dáadáa. Wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì kan, àwọn ẹ̀gbọ́n wọn kọ́ hòtẹ́ẹ̀lì kan. Wọ́n ṣe ṣí ní Ìbàdàn nísìnyí. Hòtẹ́ẹ̀lì yẹn lè la dé sí bàtà wà lábúrẹ́. A lè wọ́n pé àápàdà tó bá yí lọ sí Ìbàdàn náà. Lágbára Ọlọ́run ilé iṣẹ́ náà Ọlọ́run tó bàjẹ́. Àárín ìyàtọ̀ ẹ̀gbọ́n yìí kò ní bàjẹ́. Ájà wa Hamdallah Àbíkẹ́ Mọ̀ṣálá gbogbo alápapọ̀ kò ṣàdúrà fún wa. Gbogbo àwa admin ni platform ọkùnrin platform ọ̀gbìn kò ṣàdúrà fún wa. Àwọn tá à ń bẹ nínú platform lápapọ̀ kò ṣàdúrà fún wa. Àwa ti South Africa àpọ̀ ṣàdúrà fún wa. Ájà wa olórí Abọ́láńlé àwọn ni mo rí fún ọ̀nà ọba ìpọ̀ àpò òun gbọ́dọ̀ àpò ṣàdúrà fún wa. Àwa ti Cairo àpò Ájà wa Kislam Ájà wa Fúnmiláyọ̀ àwọn tí mo rí lọ́wọ́lọ́wọ́ ni mò ń dárúkọ yẹn o kì í ṣe pé bóyá mi ò dárúkọ àwa tó kú o kódà àwa tá à ń bẹ ní Turkish àkí àwa náà àwa tá à ń bẹ ní Libya àkí wa àwa tá à ń bẹ ní Côte d'Ivoire àkíwà àwa tá à ń bẹ ní Germany àkíwà àwa tá à ń bẹ ní Port Harcourt alájà ọmọkẹ́ni kejì Port Harcourt ni wọ́n ń bẹ àkíwà àwa ti Abuja lápapọ̀ gbogbo Abuja lápapọ̀ mo kí gbogbo wa ara ò ní ní wa wọ́n ti rán mi létí lórí Instagram pẹ̀lú ti ìdáwó UK à ń bọ̀ Ọlámídé Mọ̀ṣálá alájà wa Zainab Flawless lára àwọn jẹ́mọ̀ wa ní UK ni. Alájì wa Casfast àwọn èèyàn ti fẹ́ ní Adébáyọ̀ ni àwọn náà UK àṣàdúrà fẹ́yìn náà. Lápapọ̀. Abu Amira Ibn Tijani tí mo sọ wọn lẹ́ẹ̀kan àwọn náà wà pẹ̀lú wa. Ìyá Amira wọn bẹ nínú ọlọ́ba sọ̀rọ̀ kalẹ̀. Mo sọ tí wọ́n bá bí wọn tán àwọn tá a tún pò wá Dubai láti wá sọ̀rọ̀ lóko ọ̀nà. Kò sóbì tí wọ́n máa ń kó sínú àwo ní Dubai. Owó ló máa ń kó sínú àwo. Owó tẹ̀ ẹ́ nàìjọ́ lọ́wọ́ Ọlọ́run ní fi wọ́n. Bismillahir Rahmanir Rahim. Salatu Fati méje. Allahumma salli ala sayyidina Muhammadin al-Fatih lima ughliqa khatimi lima sabaqa. Ẹnì kan sẹ́ni fúláàgì mi ò mọ ọdún eléyìí o. Àlè àkọ́kọ́ dàbílá ìlànà. Ó kọ̀ ọdún yẹn ní kẹta yìí. وبلغ الكاتب لما سبق سبحانك وهذه لا صراطك المستقيم alága fa mi atọ́ba mashallah àwọn ti Cyprus ni alága fa mi mashallah tọ́ba àti Haji Yusuf mashallah وبلغ الكاتب لما سبق سبحانك وهذه لا صراطك المستقيم اللهم صل على سيدنا محمد اللهم صل على
على سيدنا محمد هذه الأسرة المستقيم وعلى هذه المرضى اللهم صل على سيدنا محمد سبق الناس والأكبر وهذه الأسرة gbogbo ìjẹmọ́ lápapọ̀ àwọn kan náà ti ń send message sí mi mo ti rí àbáṣe rí gbogbo pátálà rí ṣe ti báwọn èyí káwà tó pé kámẹ́rì kíkẹ́ ọkàn wa ti ṣàdúrà fún ibi ẹ̀ ti fi sí ẹlòmíì tó bá náà ń fọwọ́ sí kí á tó máa dáhùn fẹ́ ṣé o fi sí bọ́wọ̀ kan bẹ tó bá ní bàbá àti fi sí àwọn ẹ̀ bá mọ́ sọ lẹ́ẹ̀tẹ́lẹ̀ náà àdúrà fún gbogbo wa lápapọ̀ tá à ń bẹ láyé afáwọn abdul hamid ààrẹ wọ̀nyí dà ọlọ́run ti gbé yín síwájú kò ní ju ìsẹ́yìn ọba mi ti kí ẹ̀yin kò ní padà lẹ́yìn àdúrà yín ti ń gbà kó ṣáláì mọ́ gbà ọ̀làjà wa Mariam ọmọ àlùbáríkà ẹ̀bùn tó wà lára alájà yìí púpọ̀ ọlọ́run wa ní ṣe ọ́ ní ẹlẹ́bùn lásán wọ́n ti rán mi létí òmánu kó kí òmánu náà ọlọ́run di orí gbà lò ó wà lo ìgbà rẹ pẹ́pẹ́ ayé ò ní dàpọ̀ lágbo ìdáná wọn ní yí àgbo ìdáná làákàyè ò ní dàpọ̀ gbogbo àwọn ìyá pátá ni wọ́n gbádùn rẹ̀ wọ̀lá ìdàlá mo mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ pé ká gbé ẹnìkan wá àbí àárẹ̀ wa tàfà wa bí làmì ìdàrẹ́ náà wà ní dàrú àwọn tí wọ́n jẹ́ olórí rẹ̀ àárín yóò ní dàrú wa ti alájà tẹjọ wà lọ́wọ́ gbàdúrà yẹn alájà wa Halima lọ́kọ̀ gbàdúrà rẹ̀ lọ́kọ̀ ju ọ̀nà CEO lọ́kọ̀ gbàdúrà rẹ̀ àwọn ti USA mi ò dáwọ́ USA lẹ́ẹ̀kan alájà wa Kifaya ọmọlára mashallah àwọn ti USA pọ̀ gan mo láwọn ìyá ń bẹ̀ mo ẹ̀yà mi dá máa rí tí wọ́n yẹ káfà mi dáwọ́ kọ́ mi kò dáwọ́ yín o gbogbo aláwọ̀ kò dáwọ́ kọ́ wa o lórí káfà mi àfa wa ẹ̀kú dáwọ́ kọ́ wa àwa ti California kò dáwọ́ kọ́ wa Chicago lájà wa bíi pé náà ìyá táwa ń jẹ ni kí ẹ jẹ àwọn ìyá tá àbí ti kárí náà sí wọn wọ́n tó fún wa lówó àbí kárí náà sí wọn kí wọ́n tó fún wa ní wọ́n mọ̀ pé àfa wa nìyí lálà sí wọn àfa wa nìyí àrò ní gbogbo yìí o mashallah alájà wa tí a jọ wá ṣe àdúrà lónìí táwọn náà wá tọ́jẹ́ kan láwọn jẹ̀mọ́ àsìbí ọ̀tọ́ náà gbogbo àdúrà yẹn. next year inshallah tania night wa stadium la máa gbé lọ. ẹ fi àmì jà. mo ń retí visa ìlú kan òun ni ò jẹ́ kí n fi láàlì yìí sẹ́mi dáadáa ló fi súnmọ́ bó ṣe súnmọ́ yẹn mo wá ń bẹ láàrin wípé visa lè jáde ó lè má jáde òun ni ò jẹ́ kí n tètè sọ fún wa àwọn ọmọ mi gẹ́gẹ́ bí wọ́n rí gbá bàbá ṣé gbogbo ọ́fíìsì lè dẹ́kọ̀ ẹ̀ sọ fún wa kùnrin bọ́lọ̀ ṣe ń gbé wa nù ká ní wípé apalẹ̀mọ́ rẹ̀ ni à ń lo stadium a wá ṣe ní aago 8 a lè parí ẹ̀ bíi aago 11 àbọ̀ aago 12 nítorí káwọn yẹn lè bá àmọ́ lólé tábà bọ́ sí aago 11 náà àti bọ́ sí òru níbòmí nìyẹn àṣẹlẹ̀ ti wọ̀ bá a ti sọ yẹn ẹsẹ̀ ti wọ̀ lágbà ọlọ́run gbogbo ẹ̀jẹ̀ máa sì bí wọ́n pínlẹ̀ àpapọ̀ àwọn òní ni wá o mo fẹ́ àwọn ìyá yìí púpọ̀ ewu látàárọ̀ n ò dé kúrò lórí program ṣé ẹnìkan máa sọ pé òun máa jòkó lẹ̀ lórí yín òun máa pe orí yín láburú àbúrò wa kò lè kàn yín nítorí ẹ̀yin náà kúrò lórí ìtẹ́ ṣé orí tó bá ti kúrò lórí ìtẹ́ àṣàṣì ó bá o ọ̀bẹ máa bá o wọ́n rí ọ̀fà sẹ́ o wọ́n kúrò lórí ìtẹ́ o ẹ kúrò lórí ìtẹ́ sínú ìrìnàjò yẹn àwọn òbí ni gbogbo yín lápapọ̀ fáínà tá a fi parí ẹ̀ tàníyàtún àbí àbọ̀nà ni ẹ. àti ṣàfihàn ìmọ̀tẹ́kẹ́ bá dé.
الهدى بإذن ربي لعلي الله غنية بمنية شافي بالمنطق الباني أبكي بها محمدي على بشار المولد شار الهدى وسنني شار النبي أبدي شار النبي الأولي قد كن صبيرا إذ كان كرامي بالعقل والشافي بكل خطب مدد على بشار الفرح شار الثابت عليه káàbọ̀ oṣù dùnú mi. ṣàlẹ̀ zàbí bára yìí. Oṣù tí ìbànújẹ́ ó kú ònú ayé mi. wà fàkùrúnà wà lọ́mọ́ra yìí. Oṣù tí màá ga pá tí màá bùgá àwọn ọ̀tá mi. ṣàlẹ̀ nàbí yẹlá fúnàbí. àyànà sàlẹ̀ àlà kàìrẹ̀lẹ̀ àná. على سماوات العلا بإذن ربي العلي على بشار الفرح شار الذهب طلعي وفخرنا والمرأي شار النبي الأفضل شار الفلاح والسرور شار بسداد نرغب منك رسول متوجه مكلم الله يا ربنا صل على خير الأنام من على السماء مرخوصة بالفواتح وهذا خاتم لبلاد الله يا ربنا صل على خير الأنام على سماوات العلا بإذن على بشار الخاتم شار النبي قاسم وفاته وخاتمه وآخره وعلي على بشار المولد لكان بالمقدم أصل الأصول سيدي حبيبنا مبتدئ إليك يا رسول الله مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. Bàbá tí a ń bá Sọ̀látù Jẹ̀lílì lẹ́jà máa bá a lọ. ẹja máa bá a lọ. Àti wọn nínú oṣù Ànábì Sọ̀látù Jẹ̀lílì wa ò dúró. Masha Allah má dá dúró. Bàbá ti dé ibi tá a fi kọ́ sí àṣekútùbà rẹ̀. Masha Allah Sọ̀látù Jẹ̀lílì wa ò dúró. má dá dúró má ṣe lọ. Bákan náà kò búra. Ìbúra wa. Tá a lábàá bẹ̀rẹ̀ ọjọ́ Jímọ̀. Masha Allah rẹ̀. A bẹ̀rẹ̀ láìpẹ́ tí ó máa jẹ́ Thursday evening prayer a lè fi wọ́n ṣe àdúrà kùbùrà Masha Allah Friday. Masha Allah. Alájà wa Bíntu Pópó Ọlá. Akin. Abẹ́ṣe wọ́n bàdé ní sílẹ̀. Àbíkẹ́ Masha Allah.
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.